lónìí ajé òkúkúrúsọ yóò fi lé wa ṣe ibùgbé àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí kì í ṣe ọjọ́ ajé ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lónìí ti ṣe ọjọ́ ajé ìlóbúra fún àwọn alákòóso mẹ́ta èyí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n sì yege ìwádìí wọn tí wọ́n taari orúkọ wọn padà sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ Bọ́lá Tinubu òun ló wá búra fún àwọn alámòjútó mẹ́ta ọ̀hún eyín Balarabe èyí tó wá láti ìpínlẹ̀ Kaduna, ọ̀mọ̀wé Jamila obìnrin tí ń bẹ láàrin wọn àti ọkùnrin kan Ọláwálé o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n búra fún o mọ́ àwọn alákòóso 52 èyí tí wọ́n ti búra fún tẹ́lẹ̀ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀ sọ́kà níbi ètò ìbúra fúnni èyí tó wáyé o nílé ọba tó ń bẹ ní Aso Rock nílùú Àbújá. Ní Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ yìí ló ti sọ fún àwọn alákòóso mẹ́ta náà wípé iṣẹ́ ni òṣùpá ń ṣe lójú ọ̀run o wípé kí wọ́n dákundábọ̀ kí wọ́n ṣiṣẹ́ takuntakun ìbẹ̀rù Ọlọ́run àti ìwà ọmọlúwàbí kí wọ́n sì rí dájú pé wọ́n mú àyípadà bá ẹ̀ka eléyìí tí wọ́n yàn wọ́n sí kó lè jẹ́ kí ètò ìṣèjọba àwọn kó túbọ̀ múnádóko sí o. Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tí wọ́n ṣe ètò ìbúra fúnni fáwọn alákòóso náà ni wọ́n tún ṣe ìpàdé ńlá kan eléyìí tí wọ́n máa ń wáyé o tí wọ́n pè ní Federal Executive Council ẹlẹ́ẹ̀kejì rèé tí wọ́n yóò ṣe irú ìpàdé bẹ́ẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu tí yóò sì dé iwájú ìpàdé ọ̀hún láti ìgbà tí wọ́n ti búra fún ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí tó gba ìdá ìṣàkóso agbára gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba ọkọ̀ bọ̀gìnì eléyìí tó tó ọkọ̀ tó ń pe ọkọ̀ ránníṣẹ́ o èyí tí wọ́n pè ní SUV tí í ṣe ti ọdún 2023. Àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gba ọkọ̀ ọ̀hún pàápàá jù àwọn tó jẹ́ obìnrin nínú àwọn aṣòfin náà èyí tí wọ́n ní wọ́n ti kó ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì Toyota Highlander Cruiser èyí tí wọ́n kó dé o tó jẹ́ àwọn ọkọ̀ eléyìí tí ń pe ọkọ̀ ránníṣẹ́ ti ọdún 2023 èyí tí wọ́n ní owó ọkọ̀ ẹyọ kan ṣo nínú àwọn ọkọ̀ náà ó lé ní mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà tí wọ́n sì ti ní ọkọ̀ ọ̀hún ni wọ́n ti kọ̀wé rẹ̀ láti ìgbà tí àwọn aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí. Ní báyìí ọkọ̀ náà ló wọlé dẹ̀dẹ̀dẹ̀ ní òpin ọ̀sẹ̀ yìí níbi tí àwọn obìnrin tó jẹ́ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tí àwọn ti bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gba ọkọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti máa ń pín ní ìpele Toyota Land Cruiser náà ni wọ́n ní lẹ́yìn èyí o àwọn tó jẹ́ àwọn tí wọ́n dipò kankan mú nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àwọn náà yóò bẹ̀rẹ̀ sí ní gba tiwọn kó tó di pé ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti igbákejì rẹ̀ àti àwọn èèyàn tó kù náà àwọn náà gba tiwọn o. Bí ọ̀rọ̀ ṣe ṣe rí rèé lọ́dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin House of Representatives àwọn náà yóò bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gba ọkọ̀ tiwọn náà nítorí wípé àwọn ọkọ̀ ọ̀hún gbogbo rẹ̀ pátá o èyí ni wọ́n ti kó wọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ti darí wọn lọ sílùú Àbújá láti máa pín fún oníkálukú wọn gẹ́gẹ́ bí wọ́n ti kọ ìwé rẹ̀. Ọlọ́run ọba nìkan ló mọ ẹni tí ń ṣe ti tòun tọkàn tara o. Pàìtàn kan rèé èyí tí ọwọ́ pálábà rẹ̀ ségi tó ń ti àwọn ènìyàn mẹ́ta nípínlẹ̀ Ogun níbi tí wọ́n ti ká orí ènìyàn mọ́ wọn lọ́wọ́ o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun bí wọ́n ṣe gbé ìròyìn ọ̀hún jáde o. Pàìtàn kan eléyìí tó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn tí wọ́n pè ní The Christ Liberty Evangelism Church Roscoe tó wà ní ìyànà ìyẹ́sí Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Pàìtọ̀ Oyènẹ́kàn Olúwaṣèyí ni wọ́n ká orí ènìyàn àti àwọn ènìyàn mẹ́ta kan tí wọ́n jọ fi ń ṣiṣẹ́ ibi ọ̀hún
gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò wọ́n ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ jáde lẹ́nu wípé àwọn fẹ́ lo ẹ̀yà ara ẹni ọ̀hún fún ètùtù ọlà kí ajé ògúngúlùsọ̀ kó lè fi ọ̀dẹ wọn àti ilé wọn ṣebùgbé. Lánàá ọjọ́ àìkú Sunday níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn taari ìròyìn ọ̀hún síta fún àwọn akọ̀ròyìn wípé wọ́n mú pásítọ̀ Adélékan Olúwaṣèyí ní agbègbè Ṣàjẹ́ nílùú Abẹ́òkúta pẹ̀lú àwọn mẹ́ta tó kù èyún Ibrahim Agbọ́wẹ́wẹ́ tí ṣe ní 30 ọdún, Suleiman Ògúnbùnmi tí ṣe ní 40 ọdún àti Gàfárù Akínsànyà ẹni ọdún 67 o. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ni wọ́n ti wà ní akóló ọlọ́pàá báyìí látàrí ẹ̀yà ara ènìyàn àti egungun eléyìí tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ o tí wọ́n ní àwọn fẹ́ fi ṣe ètùtù ọlà tí ọwọ́ pálábá wọn sì ti ségi sọ́wọ́ àwọn agbófinró. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Godswill Akpabio lánàá ti ṣe ọjọ́ àìkú ọjọ́ Sunday ìròyìn ọ̀hún jáde o wípé ó ti ṣetán báyìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìlérí àti ìdánilójú èyí tó fún ìjọba ìpínlẹ̀ Ògùn èyí tí ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó tukọ̀ gómìnà ìpínlẹ̀ náà wípé gbogbo àwọn òpópónà tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn àwọn ni yóò bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀rẹ̀ àtúnṣe rẹ̀ báyìí pàápàá jù ojú òpópónà márosẹ̀ Èkó sí Abẹ́òkúta lọ sí Ọ̀tà lọ́hùn-ún wípé yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣe o láìpẹ́ yìí. Akpabio tí í ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà èyí ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí o níbi ayẹyẹ àwọn eré ìtàgé ìbílẹ̀ èyí tó wáyé ní agbègbè Yewa ní ìpínlẹ̀ Ògùn níbi tí Godswill Akpabio tó náà ti kópa o gómìnà ìpínlẹ̀ Ògùn Yayi àti àwọn èèyàn jàǹkànjàǹkàn ló kópa níbi ayẹyẹ eré ìbílẹ̀ ọ̀hún èyí tí wọ́n lo gbọ̀ngàn kan èyí tó ń bẹ nílùú Ìlaró ní Yewa. Níbẹ̀ ni Godswill Akpabio ló ti fi dá gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn lójú o wípé gbogbo ọ̀rọ̀ àti ariwo èyí tí wọ́n pa láti bí ọjọ́ mélòó sẹ́yìn lórí ipò tí àwọn òpópónà ti ìjọba àpapọ̀ èyí tó wà tí ò dá láwọn ìpínlẹ̀ Ògùn ó ní ní báyìí àtúnṣe yóò bẹ̀rẹ̀ nítorí wàrà ṣèṣà nítorí kámánkóbò nítorí wípé àwọn òpópónà ti ìjọba àpapọ̀ ọ̀hún ló ti wà ní ẹgẹrẹmìtì eléyìí tó ń dẹ́rù ba àwọn ènìyàn tó sì ń fa ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn sẹ́yìn pàápàá jù òpópónà Ọ̀tà sí Èkó sílùú Abẹ́òkúta àti àwọn yòókù pátápátá o ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa túnṣe gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio bó ṣe fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn lójú níbi ayẹyẹ ọ̀hún. Lábala ìròyìn amúlùúdùn ọ̀kan nínú àwọn olùkópa nínú eré orí ìtàgé èyí tí ó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún BB Naija èyí tó jáwé olúborí tó sì gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn owó iyebíye èyí tí ẹ̀bùn ọ̀hún lọ bí mílíọ̀nù lọ́nà 100 náírà ó lé o eyín Ìlébàyè Òdìníyà arábìnrin ọ̀hún ti sọ̀rọ̀ jáde orin kan eléyìí tí Dotman tó kọ o òun mà ló kọ síta wípé nígbà tí ẹnu gbẹta ò rí nǹkan kan wọ́n sá lọ ńṣe ni wọ́n jápa o nísẹ̀yìn tó wá dé o tí àwọn ti ń lo jíwagàn oníkálukú wọn ló bẹ̀rẹ̀ sí ní wá ebè arábìnrin ọ̀hún Òdìníyà tí àpèjárúkọ rẹ̀ ń jẹ́ Báyè ló sọ̀rọ̀ jáde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èyí tó ń wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ wọn ní ìgbà tí ẹnu gbẹ tí ò sí nǹkan kan o tó jẹ́ pé wọ́n sì ní nǹkan ọ̀hún lọ́wọ́ o ohun tí wọ́n ń tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ tí wọ́n ṣe ìrànlọ́wọ́ ọ̀hún fóun tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ta òun nù bí ẹ̀gbin tí wọ́n fẹ́ rí mí òun láàtàn látàrí wípé wọn ò ṣetán láti ran òun lọ́wọ́ o tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ àti ohun tó ń bè lọ́wọ́ wọn ni wọ́n sì ní ṣùgbọ́n tí wọ́n kọ̀ jálẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ òun fún òun nígbà náà pàápàá jù ọ̀rẹ́ kan tí òun gbé pẹ̀lú rẹ̀ èyí tó lé òun jáde ní ọ̀gànjọ́ òru ní ìgbà tó ń kọ̀ láti gbà sí lẹ́nu kó gbé òun fún ọkùnrin ó ní báyìí tí owó ti dé o gbogbo wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yọke tí wọ́n ti ń yọ síbì tí wọ́n fẹ́ jẹ nínú ọlá òun o ó ní ọ̀pọ̀lọpọ̀ ìpè àtẹ̀jíṣẹ́ òun ló pọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí òun ò ṣetán o
láti dá wọn lóhùn nítorí wípé ètò ìgbésí ayé òun ó ṣe pàtàkì. Òun yóò kọ́kọ́ mú ọ̀nà eléyìí tí owó àwọn ò ní tán o lòun yóò kọ́kọ́ mú ṣe báyìí kó tó di pé òun bẹ̀rẹ̀ sí ní gbọ́rú tiwọn. Ó ní ṣùgbọ́n àwọn ènìyàn tí wọ́n dúró ti òun ṣinṣin ní ìgbà ìṣòro ní ìgbà ìpọ́njú irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ lòun ó kọ́kọ́ mú ọ̀rọ̀ tiwọn gbọ́ o. Gẹ́gẹ́ bí Ilébayè bó ṣe sọ̀rọ̀ ọ̀hún nínú ètò kan eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò náà. Ìròyìn eré ìdárayá o. Ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal eléyìí tó wà ní orílẹ̀-èdè England àti ọmọ agbábọ́ọ̀lù wọn yìí èyí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè England tó máa ń di àárín gbọ̀ngàn pápámù Emile Smith-Rowe ti ṣe ẹni ọdún 23 o. Òun mà ni wọ́n ti ń rò báyìí wípé ó ṣeé ṣe kí wọ́n gbé ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún kúrò nínú ikọ̀ Newcastle United eléyìí tó ń gbá bọ́ọ̀lù jẹun fún báyìí kí wọ́n gbé padà wá sí Emirates tí ó bá fi nínú ọjà pàṣípààrọ̀ èyí tí wọ́n yóò ṣílẹ̀ fún rẹ̀ lẹ̀ nínú oṣù kínní ọdún 2024. Ẹ̀wẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àwọn náà tún fi ìfẹ́ hàn báyìí láti gbé ọmọ agbábọ́ọ̀lù láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa ẹni ọdún 27 tó sì jẹ́ ọmọ orílẹ̀-èdè England tó jẹ́ pé ọwọ́ iwájú lòun ti máa ń ṣe erépá lórí pápá ọ̀hún. Ollie Watkins òun náà sọ wípé wọn yóò gbé tí ó bá fi di oṣù kínní ọdún èyí tó ń bọ̀ yìí. Ẹ jẹ́ kí n tún mú ròyìn láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Ní báyìí àwọn ikọ̀ olùdarí àti aláṣẹ èyí tí wọ́n ń pàṣẹ fún ikọ̀ Chelsea ni wọ́n ti ṣetán o láti ta ọmọ agbábọ́ọ̀lù yìí èyí tó ń di ẹ̀yìn mú ìyẹn Trevor Chalobah tí ń ṣe ní ọdún 24 òun ni wọ́n ṣetán láti tà á jáde kúrò nínú ikọ̀ Chelsea tí ó bá fi di oṣù kínní ọdún eléyìí tó ń bọ̀ yìí. Lákòótán nínú ìròyìn eré ìdárayá o, ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich láti orílẹ̀-èdè Germany lọ́wọ́n àti Barcelona láti orílẹ̀-èdè Spain àwọn méjèèjì ni wọ́n ti fi ìfẹ́ hàn láti gbé ọmọ agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Bayer Leverkusen tó ń ṣọmọ orílẹ̀-èdè Germany yìí eléyìí tó máa ń kọlù wọ́n ní àárín gbọ̀ngàn pápá o. Florian Wirtz àwọn ọmọ agbábọ́ọ̀lù yìí Florian yìí ni ikọ̀ Bayern Munich àti Barcelona ni wọ́n ti ń ṣọwọ́ sí wípé àwọn yóò gbé nínú ọjà pàṣípààrọ̀ èyí tó ń bọ̀ nínú oṣù kínní ọdún 2024. Tó ẹ̀yin ará ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá rò fún bó bá rọ̀ṣà ìfàkọ̀ fún elébùté ni. Ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní títí dojúmọ́ ọ̀la dẹ́tù máa bá àtúnrò ìmí ìpàdé. Mo gbà á ládùúrà wípé ojú tí ẹ fún wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa ò ní di o. Fún mi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ ní tiwa o, ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.